ẹ jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lọ́lẹ̀ ní Yorùbá láìpẹ́ nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀tá gbolẹ̀ olúwo ìgbà yìí lọ́la àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. òkè la ó máa. bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní.
ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ń pè ní ìkà kì í pè ní o. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní o. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. ó dára fún fúnpá tó ga má bora ẹ pa. Ébà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ òkèrè nínú ara mo gbà. Fún mo lè gòkè mo lè sọ àwọn ẹ̀dá láyé. La fi ń lagun tantantan wípé tọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture. S2 Ultimate Herbal Mixture. Egbòogi pọ́nbélé àpòpọ̀ fún ìtọ́jú ẹ̀jẹ̀ láì lọ́tì kankan rárá. Pẹ̀lú àbẹ̀wò àwọn ìjọba àti òǹtẹ̀ NAFDAC. It is absolutely good for the management of high blood pressure. Nílọ́gán tá a bá ti gbé S2 Ultimate Herbal Mixture lóra. Ní gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn, orí fífọ́, ara yíyún, ẹ̀jẹ̀ ríru, hypertension, ìdọ̀tí àti kòkòrò náà ẹ̀jẹ̀ gbogbo. Wá dóhùn gbàgbé. S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited. 002 Park Street, First Avenue Junction, Ìdí-Ẹrù Ayégún Road, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Bákan náà ló ti wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Tàbí Asorat Royal Plaza, Asunlẹ̀ Junction, off Akalawe, Ìbàdàn. Fálàyé síwájú sí i tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa káàkiri àgbáláyé lè pè tàbí kẹ́ WhatsApp +234 704 709 0153 tàbí +234 806 400 0204. Bákan náà ní ẹ lè kàn sí wa látòrí diaspora nọ́mbà wa lórí +353 894 982 845. S2 Ultimate Herbal Mixture ló ní káwọn yànyàmá kò lágọ̀ọ́ ara kálá làáfíà kára wa dá ṣáká. Ultimate Herbal Mixture ló ń wí ọ̀dà kìí náà jọra àbájú ọ̀lẹ́. ó dára fún kùnfà tó ga má bùrà ẹ pa S2 Herbal Mixture ló tún gbára dé ó dára fún kùnfà tó ga má bùrà ẹ pa S2 Herbal Mixture S2 cleanser òun lélẹ́yìí cleanser tó dágbára lélẹ́yìí àfọ̀yàmàyàmá inú ẹ̀jẹ̀ dànù eléyìí àwọn tó bá ní diabetes àwọn ni wọ́n ṣe léyìí fún òun ló pè ní D+ òun rèé D+. S2D+ fáwọn tó ní diabetes ṣúgà pọ̀ jù nú ara ó fẹ́ flush gbogbo ẹ̀ dànù eléyìí tó máa lò yẹ ẹgbà náà ti rọra ń yọ ọmú díẹ̀díẹ̀ òun leléyìí ẹgbà mo ń gbọ́ sí ẹ̀rí pé mo rọra ń lò ní mi ìfẹ́ rọ̀ sí ẹ jù kó má lọ di pé ṣúgà mi tún lọ lò
eléyìí gangan ní tàwọn tó bá ní high blood pressure mẹ́ta ní orí high blood pressure lélẹ̀ àwọn tó bá ti ní eléyìí náà máa fi táàpù ẹ̀ tó bá máa lò ó fún ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ ṣe ìfúnpá ẹ̀ kó wá sọ fún mi garanti ni kò sọ̀rọ̀ wọ́n ní bẹ̀. ìkan tó wá wà ó ti yé yín eléyìí ìyẹn lèèyàn fi máa ń gbé ọ̀pá Mósè téèyàn fi ń na Òkun Pupa tí wàá dẹ̀ rin ìrìn yẹn láàrin yìí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Olùkà ọmọ Jésù ni ẹ náà ló ṣe ẹ mẹ́rin. Ẹ ti understand Òkun Pupa wàá fi ọ̀pá Mósè ẹ á lè dúró dáadáa wàá wá fi na Òkun Pupa là á dẹ̀ kọjá nínú ìyàngbẹ ilẹ̀. Ẹ tíráyì ẹ̀ tí mọ́mí ò bá ti ní sá kúrò lórí bẹ́ẹ̀dì fún yín kẹ́ sọ pé àwa kọ́ la ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú ẹ kàn sọmọ Lúkà màá supply yín ẹ kàn mú kẹjá pátá kẹdà sọ̀wọ́ tó kò lọ́tí kò ní kẹ́míkà kò ní kankan egbòogi àṣírí táwọn bàbá ńlá wa ń lò táwọn màmá yẹn ya bí tán láwọn ò ní lọ. A ní kí lẹ́jọ́ kó tí màmá aláwọn ọmọ òun lọ jókòó tì irọ́ ni màmá ń pa kì í ṣàwọn ọmọ ọ̀pá Mósè ni màmá jókòó tì. Ẹ jẹ́ ká fi wọ̀nyẹn lẹ̀ ẹ jẹ́ ká lọ sórí ètò ìjàre Ọmọlúkà yín rèé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pàpàtà lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò gbogbo yín ni mo kí ó tó ọjọ́ bíi méjì mẹ́ta mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lamẹ́ríkà mo kí yín ní Europe mo kí yín ní UK mo kí yín ní Asia mo kí gbogbo yín pátápátá tó fi padà wá Áfíríkà gbogbo yín mo kí Ọmọlúkà yín rèé kó pé méjì. Ẹ mọ̀ pé tí mi ìbá rí mi ò kì í sọ ẹ tún súnmọ́ bí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ wá rí i dájú pé ẹ pé ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook wọ́n ti máa ń flag mi jù ẹ̀yin tẹ́ dẹ̀ ń wà pẹ̀lú wa ẹ̀yin lẹ̀ kì í pín program tẹ́bí jẹ́ kán rí wa flag nǹkan tí ò ní jẹ́ kán rí wa flag ẹ̀yin Facebook ẹ bẹ ìmílẹ̀lì tẹ́ bá ti wọlé ẹ máa make sure pé ń comment kẹ́dẹ̀ share kẹ́dẹ̀ máa like ẹ̀ tẹ́ bá ti ń ṣe wọn ò ní rí wa flag the same thing fún ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ̀yin ti TikTok ó ti yé yín continuous pressing tapping ẹ máa tap ẹ máa tap ẹ máa tẹ̀ ẹ rí i pé lọ́ọ̀bù yẹn máa lọ ni lọ́ọ̀bù yẹn máa pọ̀ sí a máa pupa lọ a máa lọ tẹ́ bá ti bá wa ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní rí wa flag àwọn tó ń complain tó máa ń fẹjọ́ sùn fáwọn kan ń ṣe gbá kan wọn ò ní rí wa report ẹ̀yin ni kẹ́ ẹ ràn wá lọ́wọ́ Bọ́lájí Salami ìwà welcome Ọlámídé Ayọ̀mí thank you God bless you Táíwò Kíkẹ́ Fásánmi Ọlọ́run apọ́yin lé o oyè no Akínlóyè Adégòkè God bless you Láìwọlá Ọmọládò tí ò ní kẹ́ńkẹ́lẹ̀ ò nínú mo kí yín ẹ káàbọ̀ ojú ò ní tì yín Ìṣàkà Ọmọbọ́lájí mo kí yín ní for Christ God bless you ṣíà lady mi gangan kò ní bàjẹ́ fún yín mo gbóyún mo kí ẹ̀yin tèmi pátápátá gbogbo yín la kí a olólódì ẹnìkan kẹjẹ ká kàn gbàgbà lóṣù kí lọ́mọlúkà tó fẹ́ bá yín sọ lè ní ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká jọjọ pò ó mo sọ fún yín mo ní àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ ká jọ jíròrò lé lórí ṣùgbọ́n torí pé a ní àwọn àgbààgbà wa wọn ò ṣetán nítorí àwa ọ̀dọ́ nítorí yẹn mo tún ṣe wá lọ́wọ́lọ́wọ́ yìí kí ló ń ṣẹlẹ̀ nínú àwọn security agency wa ní Nàìjíríà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ màá sọ àwọn àṣírí díẹ̀ fún yín ìjà tí mo wá jà lénìí ọ̀rọ̀ tí mo wá sọ lénìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ìran ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ìtọ́jú wọn rí ó dàbí nǹkan tí ojú òkú rí nínú ìsà ni tí ò lè sọ tí ò sẹ́ni tó lè bá sọ tí ojú wọn rí wọn ò lè sọ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó wà nínú Nàìjíríà army àwọn gangan ni mo torí wọn wá lè ní màá sọ̀rọ̀ nítorí wọn màá tún gbà wọ́n lámọ̀ràn màá tún wá gba àwọn àgbààgbà lámọ̀ràn torí pé lóòótọ́ làwọn àgbààgbà wa already ṣùgbọ́n iṣẹ́ wà lọ́wọ́ wọn tí wọ́n gbọ́dọ̀ ṣe bó tiẹ̀ jẹ́ pàwọn ọ̀dọ́ gbọ́dọ̀ dìde náà kò wá mọ lórí àwọn army nìkan ó ní í ṣe pẹ̀lú army navy àti air force mo tún wá mú àwọn ọlọ́pàá mo lẹ̀ ẹ́ mọ́ wọn àwọn mẹ́rin yẹn ló ṣe kókó nínú àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn ṣùgbọ́n Tèmítáyọ̀ Bákàrè God bless you thank you so much Bọ́ládé Abba God bless you my sister
Thank you so much, I love you. Ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ. Ìyà tó ìyà ni àwọn ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun jẹ. Mo ń sọ fún yín, ṣé ẹ mọ̀ pé àwa létí nínú iṣẹ́ ológun, a létí ní Nigerian Army, a létí ní Nigerian Air Force, a létí ní Nigerian Navy, a dẹ̀ létí ní Nigerian Police. First, tí mo fẹ́ kí gbogbo yín mọ̀, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, tí wọ́n bá ń sọ̀rọ̀ Nigerian Army, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má máa sọ pé ẹ̀yin náà wà bẹ́ẹ̀. Ẹ̀yin Yorùbá tí wọ́n kó wọ Nigerian Army, àwọn tó ní opportunity tí wọ́n rí ipò ládìmú níbẹ̀, ẹ má jẹ́ kí n tàn yín, oore ọ̀fẹ́ ni wọ́n fún yín kán bá lè lò ní àgẹ́sì ìran yín ni. Àfẹlẹ́ tó bá ní ọpọlọ tó ní ẹ̀jẹ̀ ìran Yorùbá tòótọ́ lára làánú Yorùbá máa ṣe. Ìdí tẹ́sẹ̀ rí nìyẹn pé gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní general ẹjọ́ mo ń ṣàtẹ̀jì yín, kí ni ìwúlò wọn fún ìran ọmọ Yorùbá? Kí ni ìwúlò wọn? Kò sí tó wúlò fún. Wọ́n wúlò kí ṣàwádà. À ń wíta ìwí, wọ́n lọ́mọ Yorùbá ò ṣe chief of staff bó ti pẹ́ tó ọmọ Yorùbá ti ṣe gbẹ̀yìn. Over 40 years, ọmọ Yorùbá ò dé nǹkan tẹ́ ń pè ní chief of army staff. Mo rẹ́rìí. Ṣé ìjìnlẹ̀ láàmì ni? Àwọn tó ní ìdí jẹ́ kó yẹ yín pé àwa la ní army. Àwa la ní anything that has to do with security in Nigeria. Àwa la ní nìkàwọ́. Àwọn fúnra ra wọn prove ẹ̀ fún yín ní gbogbo ọ̀nà. Ṣùgbọ́n ignorance, ìwà ibi, ìwà ìkà tó wà nínú àwọn ọmọ Yorùbá kò jẹ́ ká kíyèsí. Èmi ń sọ eléyìí fún yín ni pé àwa lójú nínú Nigeria Army, alétí nínú Nigeria Army, alójú alétí ní Nigeria Navy, alójú alétí ní Nigeria Air Force, alójú alétí ní Nigeria Police. Reality lèmi ń bá fún yín, mo dẹ̀ fẹ́ kí gbogbo yín farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ẹ gbọ́, tó bá sọ̀rọ̀ ìpè Nigerian Army, ẹ̀yin ọmọ Yorùbá ẹ yé dààmú ara yín mọ́, ẹ lọ́mọ síbẹ̀. Àwọn tó wà níbẹ̀ ẹ lọ ṣèwádìí wọn, ẹ discover pé wọn ò kì í wúlò fún ìran ọmọ Yorùbá. Kódà àwọn tó jọ̀gá tó jó lórí olórí, ẹ rí wípé àwọn gan látún máa takò ọmọ Yorùbá tó jẹ́ kéékèèké tó fẹ́ dìde. Ẹ lọ bèrè, I have the evidence, gbogbo ẹ̀ ládídání, mo ń challenge wọn ni. Ẹ lọ confirm, ẹ rí kó títọ́ là ń sọ. Tẹ́ bá ti rí wọn, tán láwọn ọmọ Yorùbá, general sosososo, general tọ̀hún, general tibí. Àwọn ọmọ Yorùbá wo ni wọ́n ràn lọ́wọ́ ni wọ́n gbé dìde láyé ara wọn? They will never. Ìdí ni wípé wọ́n gbé wọn sí ipò yẹn nínú Nigeria Army. Àwọn tó ní Nigeria Army ló gbé wọn sí ipò yẹn kán bá lè jẹ́ puppet. Ẹni tó máa gbá orí ẹ̀ pé ó yá lọ bí, ó yá lọ bẹ̀, ó yá ṣe ti bí, ó yá ṣe ti bẹ̀. Kán lè máa rí wọn lò, òun ni wọ́n wà fún tán ṣe gbé wọn dé ipò yẹn. Ìmí ìdé Major General wọ́n já dànù, wọ́n fún ní compulsory retirement. Ìmí ìdé Brigadier wọ́n já dànù, wọ́n fún ní compulsory retirement. Ìmí Colonel ló máa dé wọ́n já dànù, wọ́n fún ní compulsory retirement. Tá a bá wo sọ́tún sósì, tá a bá rá àwọn ọmọ Yorùbá tó dé the level àbí the rank of Lieutenant General, bóyá ló ti ju tá a bá kà ní gbogbo history of Yorùbá land, bóyá la lè ka 20 ọmọ Yorùbá tó dé that rank of Lieutenant General, bóyá la lè ka 20. Mi ò tí ì sọ̀rọ̀ lọ bí, mi ò sọ̀rọ̀ lọ army. Ọmọ Yorùbá mélòó ló ti gba rear admiral nínú iṣẹ́ ológun tí wọ́n ń pè ní ti inú omi, táwọn olóyìnbó ń pè ní naval? How many ọmọ Yorùbá ló gba rear admiral? Ọmọ Yorùbá mélòó lẹ gbọ́ tẹkàn máa gbọ́ rear admiral sosososo, rear admiral sosososo? Ẹ lè gbọ́. Ìdí ni wípé ó ní báwọn pípù yìí ṣe ń ṣe nǹkan wọn, àwọn ni wọ́n ń pàṣẹ Nàìjíríà mi, and that is why táwa ṣe ń ké tantan yìí pé Nàìjíríà ò kì í ṣe kan. Àwọn kan ò lè dúró síbi kankan máa kílèmù fún yín pé àwọn làwọn ní Nàìjíríà. Wọ́n dẹ̀ fi gbogbo ọ̀nà wọn prove ẹ̀ fún yín. Ẹ wàá máa sọ yìí pé Nàìjíríà is one.
wọ́n Nàìjíríà níbo lẹ ti ń wá àmì. Now kí wọ́n fi ibẹ̀ yẹn lẹ̀ tí mo bá wá gbé yẹ̀wò fún tí bàbá yín nàá bẹ ẹ wá gbọ́ tí wọ́n bá sọ pé Nigeria Army tàbí Nigeria Navy tàbí Nigeria Air Force tàbí Nigeria Police rapid táwọn ọmọ Fúlàní àwọn ọmọ Hausa rapid táwọn fi ń gba promotion ó kù bí ọ̀pá ìbọn ju eléyìí tẹ̀yìn ọmọ Yorùbá fi ń gba promotion lọ. Ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ di àmì tí n bá ti parọ́ ẹ challenge mi pé Ọmọlúkà irọ́ ló pa. Àárọ̀ ọmọ Yorùbá á lo ọdún 10 lórí ránkì kan ṣoṣo wọn ò ní fún ní promotion kì í dẹ̀ ṣe pé kò kàwé kì í dẹ̀ ṣe pé kò tọ́ sí. I am a civil servant. Mo mọ procedure of promotion tí àmì nìkan ni mo lè sọ pé mi ò mọ̀. Bóyá ọdún 10 àbọ̀dún 15 ló máa ń promote èèyàn nínú iṣẹ́ àmì ìyẹn níbi ò wá mọ̀. But mo ń sọ eléyìí fún yín ni nínú iṣẹ́ ológun Nàìjíríà yìí ìbáṣe Navy ìbáṣe Air Force ìbáṣe Army ìbáṣe ọlọ́pàá rapid táwọn Fúlàní àti Haúsá táwọn fi ń gba promotion ó dìnnà gidi sí ti ọmọ Yorùbá. Ìtawà mọ̀ mi I told you this àwa ní ojú ń bẹ̀ alẹ́ ti bẹ̀ ẹ rí ọmọ Yorùbá á wà ní ránkì kan pẹ̀lú ọmọ Fúlàní wọ́n jọjọ gbé wọn wọlé ní the same rank. Ẹ wọ́n discover yìí pé ọmọ Yorùbá tó jọjọ wọ the same rank bóyá wọ́n jọ gbà wọ́n àsìkò Cobra tó jọ jẹ́ Cobra the same ọmọ Yorùbá tó jẹ́ Cobra àti Fúlàní that very Fúlàní á ti wà ní sergeant. Ọmọ Yorùbá yẹn á sì máa ṣeré lọ ní Cobra if care is not taken á wà ní Cobra yẹn nígbà tí ọmọ Fúlàní tó jọjọ gba Cobra lẹ́ẹ̀kan ṣoṣo á kúrò ní sergeant yẹn á wọ warrant officer. Lójú ayé ọmọ Yorùbá tó lòun wà nínú iṣẹ́ ológun a ní wọn rẹpẹtẹ ẹ mọ̀ I won't just come out and speak as if I want people to hear me. All those things, it is painful to our souls. It is highly painful. And then claim of in Nigeria. Mo ń sọ fún yín ní reality ni kò sí ọmọ Yorùbá tán bá fi tán gbà láàyè tó wọ position of general kò ń wúlò fún yan Yorùbá. Ẹ sọ fún mi gbogbo ọmọ Yorùbá kan tó dìde tó fẹ́ jà nítorí Yorùbá tó jẹ́ general tó fẹ́ jà nítorí Yorùbá wọ́n pa á. Eléyìí tó tún tiraka tó gbìyànjú jẹ́ kí n dìde díẹ̀ kí n tiẹ̀ jà nítorí Yorùbá general Ládìpọ̀ Díà wọ́n pa lẹ́nu mọ́ ni Ọlọ́run ló ṣì fìlà ikú kúrò lórí ẹ̀ wọ́n ti dá ẹjọ́ ikú fún pé kán lọ pa wọ́n. Ọlọ́run aláàánú ó ṣì fìlà ikú yẹn kúrò lọ́jọ́ náà lọ́run ni ó ti kú pé ọdún tó kọjá àbọ̀dún kẹta ó ti kú sí wọ́n ti sìnkú ẹ̀ general Ládìpọ̀ Díà. Bàbá tó jẹ́ ọba Ìgbóàní the current Aláàní of Ìgbóàní ọba Olútóyè bàbá yẹn Nigerian Army ló wà is a general I think is a brigadier or major general kó tó rìtáyà. Bàbá yẹn wà lára wọn tó pariwo ó lọ bá Ọbásanjọ́ pé Ọbásanjọ́ wọn máa fẹ́ jẹ Yorùbá run ni má má jẹ́ ká wòran. Ọbásanjọ́ bá tẹ̀lé ó lọ pa àwọn sójà Sádání wọ́n jọjọ ṣe pàdé nítorí Olútóyè wọ́n fún ní compulsory retirement wọ́n fẹ́ pa sọ́nù ní ṣùgbọ́n àṣẹ sójà òun náà smart ó tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ àtòrí ẹ̀ wọ́n fún ní compulsory retirement ó kúrò nínú iṣẹ́ ológun òun lọ bá Ìgbóàní lẹ́ni. Ìyẹn náà fẹ́ jà nítorí Yorùbá ṣùgbọ́n òun náà ti jẹ́ dodo ó sì kò sòdodo mọ́ kábíyèsí wọn. Ṣùgbọ́n gbogbo àwọn tó kù tẹ́ ń gbọ́ general kò sí kankan tí wọ́n fi wúlò fún Yorùbá. Àwọn aráabí wọ́n mú wọn dé ipò yẹn kán ba lè jẹ́ púpẹ̀tì kán lè jẹ́ ẹni tí wọ́n máa darí tí wọ́n máa rán kán máa fi ṣe ọmọ iná ni wọ́n rán síná òun ni wọ́n jẹ́. Ọmọ iná ni wọ́n rán síná ò torí yẹn náà ṣe gbé wọn dé ipò yẹn torí tí wọ́n bá lò wọ́n bẹ́ẹ̀ kò sí bọ́n ṣe fẹ́ ṣe. Yorùbá à ń claim pé wọ́n Nàìjíríà àwọn tó dẹ̀ ní Nàìjíríà jẹ́ kó yẹ yín bàbá la ní. When we are talking of oil tó wà ní Niger Delta epo tó wà ní Niger Delta wọ́n allocate oil well fún individual companies. Company eléyìí wọ́n allocate company eléyìí wọ́n allocate company eléyìí. Ẹ lọ wo list àwọn tó ní oil wells ní Nàìjíríà
àwọn Fúlàní ló pọ̀ jù ẹ lọ wò ó research táwa ṣe ni àwọn tó ní company tó ní oil wells Fúlàní ló pọ̀ jù máa gbé jáde fún yín mo sì máa browse yẹn jáde fún mo ní kíní yẹn jáde the list of oil wells companies tó ń fa epo ní Nàìjíríà àtàwọn tó jẹ́ sí àmọ́ ni wọn àtàwọn báyìí wọn máa gbé jáde fún yín wọ́n ti send the list yìí sí mi dáadáa mi kàn mọ ibi tí gbà tí fóònù gbogbo ẹ̀ ló ni mo lose mélòó la fẹ́ sọ fún yín mélòó la fẹ́ ròyìn àwọn ẹ̀yìn kílẹ̀mù pẹ́jọ́ ní Nàìjíríà ní ṣùgbọ́n àwọn jẹ́ kó yẹ pé ẹ̀jọ́ ní àwọn lónìí you were being treated as a second-class citizens in this country. tó bá fẹ́ pa àwọn ọba lé wọ́n á gbé ọba tí wọ́n gẹ́gẹ́ mọ́ gẹ́gẹ́ ṣùgbọ́n ọba tilẹ̀ Yorùbá wọn máa fi wọ́n bá bọ́ọ̀lù yìí kàkà káwọn kábíyèsí wa náà dẹ̀ ròyìn pé this is not right pé ìjà wọn làwọn àwọn yìí ń jà. How do you expect me to be happy? Nígbà tí Nigerian government máa ń recognize the Sultan of Sokoto tí wọn ò recognize Aláàfin Ọ̀yọ́ tí wọn ò recognize Ọọ̀ni Ilé Ifẹ̀. How do you expect me to be happy? Ọmọ Yorùbá lè bí pọ́nbélé. Ẹ̀jẹ̀ tó ń sọ̀ lára mi ẹ̀jẹ̀ ìran Yorùbá ni. I am not a bastard. I am an ọmọ ọkọ of Yorùbá land. Mi ò tí ì dé mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ni máa sọ àwọn àṣírí kan fún yín mo sọ fún yín mo ní nǹkan ó ní bó ṣe ń lọ ẹ̀yin Yorùbá ẹni láti jí ẹni kan wá bá mi ọlọ́mọ olúkà oní wọ́n máa tún ti ń gbà yàn sínú iṣẹ́ ológun fọ́ọ̀mù máa ti jáde kò gbá ẹnu mi láti sọ fún mi pé ká ẹ má ṣe ẹ má gbà fọ́ọ̀mù ẹ̀yin ọmọ Yorùbá kò gbá ẹnu mi àwọn ṣe dà bọ̀ káwọn àgbààgbà Yorùbá jòkó kan ronú wọn àwọn ni wọ́n lè sọ̀rọ̀ tí ò sẹ́ni tá lépa wọn ògbẹ́ni ọmọ olúkà mi ò ní lè sọ. Mi ò tí ì dé mò ń bọ̀ mo ní ọ̀gá ọlọ́pàá àti ẹ̀gbọ́n ipe police IG is political appointment tó bá ní kan sọ according to Police Act or Constitution of Nigeria hierarchy ló yẹ kán fi máa di IG that is Inspector General of Police is by hierarchy bẹ́ẹ̀ ṣe senior sí ẹlòmíì láǹkì ẹ̀ bó ṣe senior tó gbogbo nǹkan tó máa lò as Inspector General of Police ó lè má di oṣù mẹ́ta but I retire as Inspector General of Police ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti qualify to become the Inspector General of Police wọ́n kọ́ tí wọ́n wá fún ọ̀jẹ̀ kan débẹ̀ wọ́n retire wọn at Assistant Inspector General of Police. Mo ní ọlọ́pàá tó jẹ́ pé ọlọ́pàá ọmọ Yorùbá àti òun àti mbú àbíkí lórúkọ Akali Baba immediate past Inspector General of Police. Ọmọ Yorùbá yẹn is a Commissioner of Police. Akali Baba is Inspector General of Police. Don't be surprised wípé àwọn méjèèjì jọ ṣe tán lọ́jọ́ kan ṣoṣo ní Police College Ìkẹjà. And what about that? Wọ́n jọjọ ṣe tán lọ́jọ́ kan ṣoṣo ní Police College ni. Ìkan dẹ̀ retire as commissioner, another one retire as Inspector General of Police IG. Akali Baba ọmọ Fúlàní àtẹlẹ tí mò ń sọ yìí ọmọ Yorùbá. No, èmi tí mò ń sọ ọ̀rọ̀ mi yé mi mo dẹ̀ mọ̀ pé yé yín. This is not a matter of hatred. Àwa kọ́ la kórìíra àwọn pípù yìí. Stop tagging us as if we hate them. Àwọn ló kórìíra wa. Àwọn náà rí wa bí ẹranko. Àwọn náà rí wa bíi pé kò sí tá a jẹ́ pé àgbọ̀n. Àwọn náà rí wa bíi pé àwọn lè lò wá against ara wa. Kò sí ẹ̀dá alààyè tá a bí nínú obìnrin tó lè lò ní against ọmọ Yorùbá. It will never be possible. Kò ní ṣeé ṣe. Ṣẹ́rí tẹ́mi bá sọ tí mò ń sọ yìí mo mọ ìdí tí mo fi ń sọ. Nigerian custom ẹ bá gbàgbé wọ́n gbé ẹnìkan wá láti lára àwọn Boko Haram wọ́n gbé wá párárárá
wọ́n gbé wọnú Nàìjíríà custom wọ́n fi ránkì àkọ́kọ́ sílẹ̀ kò tiẹ̀ pass through training gbogbo wa la rí online kò pass through training kò pass through first rank second rank third rank fourth rank wọ́n gbé lọ sórí ránkì ẹlẹ́ẹ̀kẹrin wọ́n dẹ̀ decorate ẹ̀ as kí mo náà ń pè wọ́n o kìnnì kan controller bí a kìnnì mi ò rántí tí ránkì ẹlẹ́ẹ̀kẹrin nínú Nàìjíríà custom wọ́n gbé lọ bẹ́ẹ̀ wọ́n ní kó bẹ́ẹ̀ ní kó salute ẹni tó dírẹ̀sì ẹ̀ ọwọ́ òsì ló fi bẹ́ẹ̀ ní ó ṣe báyìí. Boko Haram. Now ẹ wá mọ reason tí mo fi sọ pé ẹ̀yin gangan kọ́ lẹ́ni àmì tẹ́ ń sọ yìí máa sọ àwọn àṣírí kan fún yín. Gbogbo wa la mọ̀ pé there are insurgency in Nigeria eléyìí tó jẹ́ pé nínú ẹ̀ ISWAP wà nú ẹ tó jẹ́ sí àmọ́ gbogbo wọn ní Boko Haram ISWAP wà ń bẹ̀ herdsmen wà ń bẹ̀ nínú Nàìjíríà táwa yìí. Mo ń sọ fún yín ìdáwà ń gbọ́ ni but that is why I keep on telling you pé àwọn sójà ọmọ Yorùbá wọ̀nyí tójú wọn rí wọn ò lè sọ. Ìdí wọn là kọjá ewu iná tí wọn là kọjá they can't say it out because they have signed. Ṣùgbọ́n síbẹ̀ alétí àdẹ̀gbọ̀rọ̀. Wọ́n kó àwọn tó bá dọ́fẹ́ lọ kọlu Boko Haram nínú àwọn 20 tó bá fẹ́ kó lọ. Ó lè má ju Hausa méjì péré dáwà ní wọn Fúlàní méjì rárá. Tàbí ká má tiẹ̀ fi wọ́n sínú ẹ̀ rárá. Wọ́n kó Yorùbá, wọ́n kó Ìgbò, wọ́n kó wọn lọ ní ogbó wọn nìkan lọ fèsì Boko Haram. Don't be surprised ẹ̀yin èèyàn mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní òkè padà. Kì í ṣe wípé wọ́n yọ̀lẹ, kì í ṣe wípé wọn ò mọ̀ bọ́yìn, kì í ṣe wípé wọn ò mọ ogun jà. Ṣùgbọ́n Yorùbá pé ó ní kí ọba Ọlọ́run kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá ò dẹ̀ mọ̀. Nínú iṣẹ́ ológun wọ́n pe kinní kan ní ambush. Ambush ìyẹn ni wípé ẹ̀ ń lọ sójú ogun. Àwọn tẹ́ ẹ wá fẹ́ lọ bá jagun wọ́n wá ti wá pamọ́ sí kọ̀rọ̀ sí gegelede yìí níbi tẹ́ ẹ lérò ibi tẹ́ ẹ ẹ̀sìpẹ́tì pé wọ́n á dúró sí wọn á ti pamọ́ síbẹ̀ dèmí. Irú kankan yẹn ò dẹ̀ ní ṣẹlẹ̀ láì sí pé wọ́n ní amí nínú ilé tó sọ fún wọn yìí pé ẹ pamọ́ sírú bí ibi tí wọ́n máa gbà rèé. I am not a military person but ó yé wa bàbá àti wa sójà ni. Wọ́n wá káwọn ọmọ Yorùbá yẹn wọ́n kó Ìgbò mọ́ ẹni tó supply wọn ní ìbọn gbogbo àwọn 20 yẹn gbogbo wọn ló máa gbé ìbọn dání á fún wọn ní wọn kó búlẹ̀tì dání. Ó lẹ́ni tó máa wà nínú arsenal ní ibi tí wọ́n ń kó nǹkan ìjà sí ẹni tó wà ń bẹ̀ ọmọ Fúlàní ni ara àwọn ọmọ Boko Haram ní pọ́nbélé tó ní ipò nínú iṣẹ́ Boko Haram òun ló máa gbé ìbọn fún ẹnì kíní á fún ní magazine á fún ní extra agbẹ́fẹ́ ní kejì á fún ní magazine á fún ní extra agbẹ́fẹ́ ní kẹta agbẹ́fẹ́ ní kẹrin oye bọ́ọ̀bù tó fẹ́ fún wọn á kà á kò lé ẹnì kankan wọn lọ́wọ́ á tẹ̀kí rẹ́kọ̀dù ẹ̀ á gbé rẹ́kọ̀dù ẹ̀ jáde the same person yẹn á gbé fóònù á pe àwọn kọmọdẹ́ǹtì Boko Haram pé ẹ pẹ̀lẹ́ o ibi báyìí náà fẹ́ gbà o oye búlẹ̀tì báyìí ló ń fún wọn o oye bọ́ọ̀bù báyìí ló ń fún wọn o ibi báyìí náà dẹ̀ fẹ́ gbà the same person. Kò sí Fúlàní nínú wọn tàbí kọ́mọ̀ ju ẹyọ kan nínú 20 wọ́n wá kó wọn jọ. This is what we know. Wọ́n wá tì wọ́n pé program iṣẹ́ wọ́n tì wọ́n sẹ́nu ikú tí wọ́n bá ti ń lọ ìyẹn á ti pè wọ́n àwọn yẹn náà ti dúró wọ́n ti ṣe gegele tó náà dè wọ́n wọ́n bá ṣe ń débẹ̀ báyìí wọ́n di àbò wọ́n lè fàyà wọn lọ ẹyọ kan nínú wọn ò ní sọ báyìí. Àkàìmọye ọmọ Yorùbá tó ti kú bẹ́ẹ̀. Ọjọ́ kan mo lọ sí Ìdànrè nínú ọjà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa rí fídíò yẹn wò inú ọjà ní ìlú Ìdànrè. Ìyá yẹn ń sun ẹkún àwọn ọmọ kéékèèké méjì wà lẹ́gbẹ̀ẹ́. Ìyá yẹn ní àwọn ọmọ kéékèèké méjì pé ọmọ tí ọmọ òun fi sílẹ̀ lọ ni. Kí ló ṣẹlẹ̀ màmá? Ó ní iṣẹ́ ológun ni ó ní wọ́n gbé lọ sí Maiduguri ó níbẹ̀ ni wọ́n ti pa á.
ìyá yẹn ń sun ẹkún pé òun tóun ò níṣẹ́ tóun ò ní tóun máa jẹ tóun ò lọ́kọ ó tún fọmọ méjì sílẹ̀ fóun. àkàìmọye ọmọ Yorùbá tí wọ́n ti pa bẹ́ẹ̀. ìkan nínú àwọn ọmọ Yorùbá sójà ó gbéra pàràràràràrà wọ́n ṣe líìsì jáde pé wọ́n fẹ́ kó wọn lọ kojú àwọn tó fẹ́ jagun. ó wá ti ṣe initially ó ti submit ìwé pé kán fún òun ní pass wọ́n pè ní pass pé kán fún òun kóun lè lọ wo ìyàwó àtọmọ òun. nígbà tó orúkọ ẹ máa jáde pàtó òun ló fẹ́ lọ sí Sambisa ó wá lọ tàlẹ́ ẹjọ́ òun ti gba kíní gbàgbọ́n máa wò wọ́n ṣáà grant ẹ̀ pé kó lọ wọ́n wá yọ orúkọ ẹ̀ kúrò àwọn tó wá fẹ́ kó lọ gbogbo wọn ọmọ Yorùbá àwọn kọ̀lẹ́ẹ̀dì ọ̀gbẹ́ni tí mò ń sọ yìí àwọn ọ̀rẹ́ ẹ̀ ó dẹ̀ kó orúkọ wọn kọ gbogbo ẹ̀ kódà ẹni tí wọ́n jọ ń ṣí ẹ the same room nínú ibi tí wọ́n ń gbé tọ́jọ́ ń ṣí ẹ rúùmù kan ó wà lára àwọn tí wọ́n kó lọ tó tún jẹ́ ọmọ Yorùbá ọmọ bíbí ìlú Èkìtì. ọ̀gbẹ́ni yẹn gbéra kúrò ní ibẹ̀ ó wá sílùú Abẹ́òkúta ó wá yọjú síyàwó ẹ̀ àtọmọ ẹ̀ ọjọ́ mẹ́ta péré ni wọ́n fún kó tó padà lọ́jọ́ kẹta wọ́n ti kó wọn lọ ẹni tí wọ́n jọjọ ń sùn wọ́n ti pa. Boko Haram ti yanjú ẹ̀ wọ́n ti yan mútu ẹ̀ ó débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún kíkorò pé yé wọ́n lòun bá wọn lọ pé òun náà ìbá ti kú báyìí. ó lọ mọ lúkà ẹgbà mí kí ni kí n ṣe mo ní máa báṣẹ́ ẹ̀ lọ máa báṣẹ́ lọ. This is what our children àwọn ọmọ Yorùbá dojú wọn nínú iṣẹ́ yìí. àwọn tó tún jẹ́ olórí tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n lè fọ̀rọ̀ lọ wọn ò rú rojú wọn nílẹ̀ they are not useful wọn ò wúlò fún ọmọ Yorùbá kankan. That is why I keep on telling you àtọjọ́ tí wọ́n ti fi ọmọ Yorùbá ṣe chief of army staff kí ni difference. ọmọ Yorùbá mélòó ni wọ́n fún ní promotion rapidly ọmọ Yorùbá mélòó ni wọ́n ṣe àtúnṣe nínú ìrìn àjò ẹ̀ ọmọ Yorùbá mélòó ni wọ́n fún ní grant láti lọ sí study àwọn àgbẹ̀ study jáde wọ́n gbé list jáde wọ́n kọ orúkọ ní rẹpẹtẹ pé àwọn ẹni yìí o wọ́n fẹ́ send wọn lọ sí Switzerland kan lọ ṣe training kan lọ gba more training kan lọ kẹ́kọ̀ọ́ mọ́ eléyìí tí wọ́n ní Switzerland tàbí ní India tàbí ní France anywhere in the world wọ́n á kọ jáde nínú àwọn 100 tó fẹ́ send lọ don't be surprised pé 80 nínú wọn máa jọmọ Fúlàní ìtawà mọ̀ ní 80 out of that 100 will be Fúlàní tó fẹ́ send lọ kó lọ gba training 20 tó kù wọ́n á wá pín fún gbogbo Nàìjíríà tó kù wọ́n lè fún Niger Delta ní 5 kan fún Yorùbá ní 5 kan fún Middle Belt ní 5 kan wá ní 5 tó kù kan ṣáà anyhow àwọn minor tribe tí ò pọ̀ wọ́n wá fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ìyẹn tán bá ṣàánú wọn tán bá rántí wọn àwọn mú 80 wọ́n á dẹ̀ lọ wọ́n sponsor wọn táwọn yẹn bá wá padà dé wọ́n wá máa ṣọ̀gá lórí àwọn tó jẹ́ kó jẹ́ ọ̀gá fún wọn. ẹ ti gbàgbé ni wípé nínú ibi tó ń pè ní military of defence àbí kílẹ̀ ń pè ìdè school defence yìí tó wà láyé Kaduna yìí defence academy tó wà ní Kaduna ẹ ti gbàgbé pé wọ́n ti wá àtàkì wọn níbẹ̀ kí ló ṣẹlẹ̀ báwọn náà ṣe wọbẹ̀ níbi tí wọ́n ti ń kọ́ àwọn àmì lẹ́kọ̀ọ́ kí báwo ni agbára Boko Haram ṣe tó tán ṣe rí ibẹ̀ wọ̀. Is that how powerful Nigerian the Boko Haram wà ọ́ ṣé bí àwọn Nigeria army ṣé wọ́n ṣe yọ̀lẹ́ tó nìyẹn tí wọ́n fi lè bí agbára àti wọ inú ibi tó ti ń train àwọn àmì kán dẹ̀ ṣe wọ́n lọ́ṣẹ́. mo mọ nǹkan tí mò ń sọ. Nigeria does not belong to everybody. Nigeria belongs to the people that believe they own it. It does not belong to us. Yorùbá land ní tiwa, ilẹ̀ Yorùbá ní tíá. Ìyà yẹn ìtọ́jú wọn rí. Ẹlòmíì ti qualify for promotion. Á rìn. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún. Ó ti wà lẹ́nu ẹ̀ tó sì lé promotion yẹn kiri. Wọn ò ní fún oníkójọmọ Yorùbá. Ẹlòmíì wà lára wọn tó jẹ́ wípé wọ́n á ṣe posting á ní posting ẹgbẹ́ mi kúrò lọ́hùn yẹn kán má pa mí sọnù ẹgbẹ́ mi wá sísàlẹ̀ bí
ẹ transfer mi wá sí ilẹ̀ Yorùbá mo gbèdè Yorùbá kí n lè máa bá wọn ṣe wọ́n á kọ̀ wọn ò ní approve post yẹn pé kó lè padà sàlẹ̀ bí because they want them to be dead wọ́n fẹ́ kí gbogbo wọn kú dànù wọn fẹ́ ká ṣayé. But they signed ipe nínú kíkú nínú yíyà wọn faramọ́ that is why tọ́pọ̀lọpọ̀ wọn ò ṣe lè sọ̀rọ̀ but ìtọ́jú wọn rí ìyà tó jẹ wọn they can't say it ó kọjá àtẹnusọ. I so much pity them àánú wọn máa ṣe bí tí n bá ti rí wọn. ọ̀pọ̀ wípé àwọn sójà Nàìjíríà they turn themselves to monster why don't they need a monster when they are being suffered they are being tormented. ìyà tó ń di àwọn àmì ni mo ti ń ṣe fún yín ẹ wá kọjá sí ibi payment of salary ní gbogbo àgbáyé Nàìjíríà àmì lọ́wọ́ wọn kéré jù ní gbogbo àgbáyé àwọn ní salary àmì wọn kéré jù láyé. Don't be surprised pé àmì tó gbà kéré jù ní Nàìjíríà as at today owó wọn ò pé 60,000 naira àmì tó fojú ń wí ikú. Ẹ sọ fún ẹ̀yin tẹ́ ẹ dá mi àárín nínú yìí tẹ́ wo fídíò mi ẹ challenge mi pé Ọmọlúkà get out you are a liar tí mi bá wádìí ohun gbogbo mi ò ní sọ. Army that is facing death salary tó ń gbà tó kéré jù the minimum wage the lowest salary fún army is not up to 60,000 naira. Army tó wẹ̀ kéré jù. But I done my findings. Ní Amẹ́ríkà, ẹ̀rí táwọn àmì tí wọ́n bá ń rìn lọ, gbogbo èèyàn la máa yọ̀ mọ́ wọn, àwọn èèyàn máa dì wọ́n mú, wọ́n máa kó wọn jọ, wọ́n máa bá wọn ṣeré, wọ́n dì mọ́ wọn lẹ́sẹ̀ ọmọdé á máa yọ̀ mọ́ sójà, sójà náà máa bá wọn ṣeré, gbé fúláwà fún wọn máa sẹ̀lútù, wọ́n máa kí wọn. Wọ́n máa rí àwọn àmì l'Amẹ́ríkà bíi ẹni tó ràn wọ́n lọ́wọ́, bí orun ràn lọ́wọ́. Kódà wọ́n fẹ́ràn àmì gidi láwọn Amẹ́ríkà ní Canada àwọn other countries wọ̀nyẹn wọ́n nífẹ̀ẹ́ àwọn àmì ju àwọn ọlọ́pàá wọn gan lọ. Ṣùgbọ́n ní Nàìjíríà àwọn ọlọ́pàá Nàìjíríà ti sọra wọn di play ṣùgbọ́n tó bá rí àmì Nàìjíríà ẹlòmíì àti kọ́kọ́ kú sára abẹ́nugbó ni because they were monsters. Monsters kí ló sọ mọ́dà monster àwọn náà kì í ṣe ẹni ibi àwọn náà kì í ṣe ìka. It is the system that turns them to what they were. It is the system that turned them to what they became. Because Yorùbá ní ebi ò kì í pa inú kí nǹkan míì tún wọ bẹ́ẹ̀. Sójà míì jí láàárọ̀ kò mọ níta jẹ. No provision for them. Most especially àwọn ọmọ Yorùbá náà sọ nípa ìwé. Kò sí provision kankan fún wọn. Á jí láàárọ̀ ìròyìn wa bá. Ó ti gba owó sálárì ẹ̀ tí ò pé 60,000 or even more than 60 bóyá bíi 70 ó ti gbà á. Kó tó gbà ó ti pin tán. Kò sí kankan mọ́. Ìyàwó á máa wo olúlé kò sí tíyàwó á jẹ. Ọmọ á máa wò. Òun fúnra rẹ̀ gan máa wò. Tell me bí irú yẹn ṣe máa gbé lọ sójú títì pé kó lọ ṣe gáàdì àwọn èèyàn lójú títì. Bí ó ṣe ní misbehave bí ó ṣe ní ruta yí ọmọ anybody ta. Á misbehave táyé bá gbà á lu ìbọn á lu mọ́yàn lẹ́nu. Á wọ ọmọ lórí. Táyé bá gbà á shoot because he is angry and hungry man is an angry man. They were being tortured. Wọ́n fi ìyà ń jẹ wọ́n in every way. Not just fi ìyà ń jẹ wọ́n. They didn't allow them to live their life. Àwọn ẹ̀ ti bọ́ wọ́n lùwé. Ìtọ́ni ẹ̀ sún ọ̀pọ̀lọpọ̀ àwọn pípọ̀ àwọn yìí lọ ń ṣe kò ju wípé some of them wọ́n ti rìn kò síṣẹ́ kò sí anything wọ́n ti rí pé the only way out is alọ́jọ́ ìsójà. Bóyá àrí kankan máa jẹ at the end of the day wọ́n á lọ máa fojú la ikú nọ́ọ̀rìn. Ìmí wọn á tún múndù lójú ogun wọn ò ní make provision láti treat ẹ. Mo rẹ́ni tó lọ sójú ogun nínú wọn tí wọ́n yìnbọn sẹ́sẹ̀. They didn't make any provision. Mo rẹ́ni tí ò tẹ̀ lọ sójú ogun ṣùgbọ́n tó ní internal problem. Tó yẹ kán ṣe operation fún nítorí inú tó ti ní problem. Wọn ò make any provision tó bá lè kú kókó pọ̀ ní zone. Nigerian soldier. Ẹ wá ní tán bá dé gbòòrò pé wọn ò ní ya
mo ní ya irú mọ́lẹ̀ mọ́ yín lọ́wọ́. That is why tẹ́sẹ̀ rẹ́ lòmí ìta tó bá rí sójà báyìí á ti bẹ́ dànù jìnnìjìnnì á ti bò ó á ti máa kú síra á ti máa tọ̀ síra. A soldier must be friends to the citizens of that country. Ọ̀rẹ́ ló yẹ ká jẹ́ sí wọn. Ṣé báwọn ní àwọn sójà Amẹ́ríkà? They were friends to the masses because they believe that we are not here to torture or to maltreat the citizens. We were trained to face enemy at war front. And they were being paid handsomely. Èmi máa ń pẹ́ kò sí bó ṣe máa burú tó sójà Amẹ́ríkà tó wù ẹ́ kéré jù lóṣù ó burú àrírú ẹ̀ rí ásà àgbà $2,000 wálé. Sójà tí owó ẹ̀ kéré jù tó jẹ́ sójà number 1 tó jẹ́ the first sójà bóyá tradesman ẹ̀ pé bóyá cobra dẹ̀ ni àbí constable tó jẹ́ number 1 rank ó kéré tán l'Amẹ́ríkà àgbà $2,000 at the end of the month. Kò sí bó ṣe máa ná gbogbo owó náà kán mọ́ rí irú ẹ̀ rí at the end of the month. Asasi ní savings bíi $500. Kasi sọ pé I want to save this. Asime. Do you know how much $500 worth today in Nigeria? $500. That is almost 600 to 700,000 naira. Whereas a soldier in Nigeria lóṣù tó wọ ẹ kéré jù owó ẹ̀ sálárì ẹ̀ kò pé $50. Kò pé $50 lóṣù. Imagine that. Salary wọn. Ẹni tó àwọn tó fojú ń wí náà tó fojú ń wí ikú. They are not earning $50 in a month. Mo sọ gba ẹnu mi. Even a general in Nigeria mi kò lè sọ pé òun gba $5,000 lóṣù. Kò sí. Kò sí. You know how much price? Kò tí ẹ̀ sọ ní $1,000. Wọ́n bá rẹ́ lè tó ń gba $1,000. Salary ẹ̀. Bóyá ó jẹ́ general ó head ibì kan with some other allowances tán bá fẹ́ fún kò lè tó $1,000. $1,000 as today is 1.4 million. Mo dá òtún ẹ̀ kò sí àmì tó wù ẹ́ wọ $2 million salary ẹ̀ jẹ́ kò bá general kan mọ̀ nínú ẹ̀ rí. Mi ò sọ pé wọ́n rí àmì tí salary ẹ̀ wọ $2 million. Kò general kan mọ̀ nínú ẹ̀. But I'm not even talking of those generals. Àwọn náà wọ́n ti rí nǹkan tí wọ́n jẹ́. Adéṣoyè Akínkúnmi ó ní kí n máa bọ̀ ní Dubai kí wọ́n á wo àwọn sójà wọn. Of course, they are friends to people because government dey take care wọn every time wọ́n fún wọn ní proper orientation. You must be friends to the citizens. You were trained to attack the enemy. Àwọn ọ̀tá ni wọ́n ní kí attack, not the citizens. So that it happens to me. I was coming from Lagos. Mo kọ́ láti Èkó. Àwa gba odò sódò Gbólú ló ń pè bẹ̀. Ìlú Kẹ̀sìntì Adébútú. Àwa gba bẹ̀. Òjò yẹn rọ̀ bíi kí. Àwọn èèyàn sàn oníkálukú try àti gba ọ̀nà. Báwọn bọ̀bọ̀ yẹn ṣe try àti ya gbogbo mọ́tò tó kíù sílẹ̀. Wọ́n lọ pàdé sójà wájú. Sójà yẹn gbé wọn bọ́ọ̀lẹ̀ oníkan wọnú omi. Omi yẹn tẹ́ ẹ bá rí. Mo rí wọn bí eléyìí mo káwọ́ sórí mò ń sun ẹkún. Pé yé, is this a country? Is it what the government train these people? Àmọ́ yín pé cruelty wà lára nǹkan tó ṣe irú àwọn sójà yẹn bọ́ síbẹ̀síbẹ̀ kò possible kán rí nǹkan tó dáa kán kọ́kọ́ ní kí mẹ́ta tí wọn kó wà ókè kí wọ́n wúlò wà burúkú yẹn. Mo guarantee yín àwọn tí mò ń sọ fún yín tí mo rí nínú omi náà jọ náà rọrùn wọn ò lè délé kán bá ara wọn láyé àtọ̀run. Nàìjíríà ni wàá rí àmì wàá sá gbogbo ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣé bó ṣe yẹ kó lọ nìyẹn? Ìyà ọ̀pọ̀ nìyà sufferness ìmí ò rí kan tá jẹ nígbà tí ò bá rí kan tá jẹ ó lè jẹ igbó ni wọ́n fi lọ àfàgbó. A ní tó o bá ti fa gbó pé bí òkè ń pa òun mọ́ a wá fà á igbó ìyàn borí ẹ̀jẹ̀ adọ̀pọ̀lọ ẹ̀rù kò ní rí èèyàn bí èèyàn mọ́. No proper training. No proper ọ̀tọ̀ ní training ọ̀tọ̀ ní orientation láti jẹ́ kí ẹ mọ bí èèyàn ṣe ń gbé ìgbé ayé as a military person bó ṣe ń gbé ìgbé ayé pẹ̀lú àwọn masses pẹ̀lú citizen ọ̀tọ̀ ní.
But all those things, see, if they want to do it, they did it for the Fulanis. Àwọn òde múlò tó bá ti fẹ́ transfer àwọn wá sí ìsàlẹ̀ bí wọ́n kí lè gbè mo ti sọ èdè ìlú mi mọ́ wọ́n wá kí ọ̀rọ̀ burúkú pọ̀ wọ́n ní ọkàn go there and deal with them. Àwọn náà wá ẹ wà rí sójà Fúlàní sójà Haúsá wá sílẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní ná ọmọ Yorùbá nínàkúnà wọ́n bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọ Yorùbá. Yorùbá ìbànújẹ́ ọkàn mi pọ̀ sí ni lójoojúmọ́. The more tí máa ti rí nǹkan bí eléyìí ọkàn mi bàjẹ́. Yorùbá we have to rise and think. Láti parí ọ̀rọ̀ mi pátápátá ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun kì í ṣe iṣẹ́ ológun nìkan àti ẹ̀yin tẹ́ wà nínú iṣẹ́ ọlọ́pàá ẹ súnmọ́ bí ẹ̀gbọ́n. Èmi sọ̀rọ̀ torí mo mọ àwọn nǹkan tẹ́yin náà ń là kọjá ni mo mọ ìyà tẹ́yin náà ń face. Tá a bá pariwo yìí pé a fẹ́ orílẹ̀-èdè Yorùbá ẹ mọ̀ rí wa bí ọ̀tá ìjà yín là ń jà. Yorùbá bá dá dúró tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwa mọ rírì ìdánpè ní jagunjagun. We know the importance of the military, either the military or the paramilitary. We know the importance and we are going to acknowledge and respect them and bring them to world standard. Ní Amẹ́ríkà báwa ṣe gbọ́ I don't know mi ò débẹ̀ rí but àwa ń gbọ́ tó o bá jẹ́ sójà tó o lọ sójú ogun tó fìbọn ba ẹsẹ̀ ẹ jẹ́ tó o bá padà wálé ó ní owó tí wọ́n á san fún ẹ ẹsẹ̀ yẹn tó bá ti kan pé kán gé tó bá gé irin artificial leg American government máa ṣe artificial leg fún tá lè máa fi rìn artificial leg American government á ṣe fún ó dẹ̀ lóye tí wọ́n á san fún for that damage. Tẹ́ ẹ bá rí àwa tá à ń sọ̀rọ̀ yìí pàápàá jùlọ ìná Ọmọlúkà ẹ má rí mi bí ọ̀tá yín gbogbo yín lẹ mọ̀ ṣùgbọ́n mo understand the reason tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ torí ẹ ti kọwọ́ bọ̀wé agreement na agreement no doubt but mo fẹ́ kẹ́ understand kó yé yín dáadáa wípé ìjà tá à ń jà ìjà yín ni ìjà wa ni ìjà gbogbo wa ni. Ẹ gbọ́ ìjà gbogbo wa ni àjọ nájà ni nǹkan lè kókókókókó wọ́n gbogbogbogbogbò lóde ṣé wọ́n ya ti yín sọ́tọ̀ ni àbáwọ̀ ara sìmẹ́ǹtì ní 8,000 tẹ́yìn rí ti yín rà ní 5,000 ni. We are facing this problem together. Mo dẹ̀ sọ eléyìí tán bá rányàn ní iṣẹ́ ẹrú ẹ fi tọmọ jẹ ẹ má rí wa bí ọ̀tá yín. Àwa ò ní jáde ká dà lórí débi tẹ́ tí wọ́n máa lé wá kiri kì í so ní tìrí àwa yàtọ̀ sí wọn pẹ́pẹ́lẹ́. I am a learned person. Mo lè má kàwé kan lọ rẹpẹtẹ ṣùgbọ́n mo ka ọpọlọ mi. I will never go out and go against Nigeria as a government. Torí kò ságbára lọ́wọ́ mi. The what I am doing, I am still on my right. That we want self-determination for Yoruba people. We want the Yoruba people to have control of everything we have. Our land, our resources, and our citizens. We have, that is it, and nothing more. Ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun ẹ má sinmi àdúrà ẹ̀yin náà ẹ máa tiraka ẹ máa wò torí pé ó kù tíntínní kẹ́yin náà máa darí wálé láti wá defend ilẹ̀ bàbá yín ilẹ̀ bàbá yín tó filẹ̀ fún bàbá yín tí bàbá yín filẹ̀ fún bàbá yín tí bàbá tí yín náà bọ́ filẹ̀ fún yín òun làwọn ọ̀tá fẹ́ gbà yí o òun làwọn ọ̀tá ni wọ́n fẹ́ gbà lọ yí o kí lẹ́yìn fẹ́ fi sílẹ̀ dà wọ́n mọ́. Because you are a soldier in Nigeria, does that mean that you are no longer ọmọ Yorùbá? Ṣé ìyẹn sọ pé ò kì í ṣe ọmọ Yorùbá ni? Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Thank you my brother Tope Bishop, God bless you, you are welcome. Nínú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Please
ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí amọ̀pẹ́ ẹ̀ lè jáde amọ̀pẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ oyè wa ohun tójú òkú rí nínú sàárè kò sẹ́ni tó lè sọ fún oyè àwa àmọ́ bọ̀tà wa ń pàrọwà sí yín ni ẹ rántí wípé àwọn bàbá yín ló fi ilẹ̀ Yorùbá yìí náà fi ilẹ̀ fún yín tẹ́ ẹ bá fi ilẹ̀ tọ́ta bá gbà á ilẹ̀ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ yín. kí lẹ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ tẹ́ ẹ bí ẹ ronú yín láròjinlẹ̀ Ọmọlúkà ni mò ń jẹ́. gbogbo àwọn bàbá wa tó wà nínú iṣẹ́ ológun tó ń jẹ́ colonel tó ń jẹ́ brigadier tó ń jẹ́ major general tó ń jẹ́ lieutenant general or whatever general or over general ṣé over general wà gbogbo yín pátá. I am not saying this to insult you or to embarrass any one of you. Wọ́n bí mi, wọ́n kọ́ mi, mo gbẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ tó mi bí lọ́mọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́hìn sọ̀rọ̀ tó mi bí àbò tó mi bí. We are talking of the freedom for Yorùbá people. Ẹ jòkó kẹ́ ronú yín láròjinlẹ̀. Ilé ẹni ni ilé ẹni. Ènìyàn ò nítorí pé òun lọ sẹ́dẹ̀ kó bẹ́ẹ̀ dẹ̀jẹ́. Tó o bá kúrò lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ló padà sí tó o bá ti wá bẹ́ẹ̀ dẹ̀jẹ́ níbo ló dé sí tó o bá tẹ̀lé ẹ dé. ẹ dára lòdìlẹ̀ ilẹ̀ Yorùbá ń bàjẹ́ lọ ní tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá tá a gbọ́ nínú tàn ní bàbá ṣe sọ ọmọ kékeré máa gbọ́ rí insurgency wá wọlé Yorùbá wọ́n wá ń kidnap nílẹ̀ Yorùbá wọ́n ń wọ odindi ìlú nílẹ̀ Yorùbá wọ́n pa wọ́n wọ ọjà ọ̀dàn wọ́n pa wọ́n nípa púpà wọ́n lé wọn kúrò nínú ìlú wọn níye wa wọ́n fojú wọn rí síbàṣìbò Ìmẹ̀kọ Àfọ̀n wọ́n fojú wọn rí síbàṣìbò Ìbàràpá wọ́n fojú wọn rí rádaràda Òkè Ògùn gbogbo ẹ̀ wọ́n fojú wọn rí rédèrèdè ẹ̀yin ọmọ Yorùbá Èkìtì Àkókò Ondo State wọ́n fojú wọn rí ṣáláṣòló gbogbo yìí ṣe báyẹn ń wòran ohun tó bá ṣe yín mi gangan ó bọ̀ wá ṣe yín tiẹ̀ náà gangan ọ̀rọ̀ tó wà ní ọjọ́ máa kan gbogbo wa ní gbogbo wa ló máa kàn gbogbo wa ló máa kàn bọ́rọ̀ tó wà nílẹ̀ yìí bó bá ti jábọ́ o gbogbo wa ló máa kàn yóò máa lẹ́yìn o ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Mo ti sọ tèmi ẹni tó bá létí ni kó gbọ́ ẹni yóò dé létí ló máa gbọ́. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun tẹ́ ẹ̀ tí ì rípò ẹ máa bára yín ṣèpàdé ẹ máa bára yín sọ̀rọ̀ ẹ máa pinnu lọ́kàn yín pé ọjọ́ kan ẹ̀ ń padà bọ̀ wálé láti dìfẹ́ǹdì ilẹ̀ bàbá yín. Àmọ̀ràn ni mo fún yín ọlọ́gbọ́n ló máa yé ọ̀mọ̀ràn ló máa mọ̀. ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ̀yin leaders wa ẹ̀yin olórí wa gbogbo wọ́n tún ti ń rìkúrútù sínú iṣẹ́ àmì o ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ sí wọ́n tó bá fẹ́ gba fọ́ọ̀mù tètè lọ́gbà tiẹ̀ tó bá dẹ̀ fẹ́ gbà ìṣú ayọ̀ ara gbogbo sọ̀rọ̀ ẹ̀rọ Yorùbá ló lùs kí ló dé dání kí Yorùbá náà dé Yorùbá tó ń kó lọ rẹ̀ tán lọ ń kó sẹ́nu kú tó ń padà ní ìní sọ̀rọ̀ mọ́ ògbónifọ́ náà lókè ọ̀run Ọmọlúkà ni mo ń jẹ́ gbogbo ayé olólùfẹ́ Ọmọlúkà pátápátá ojú òní tí yí mi àfiṣe ti gbogbo yín pátápátá mo ní oyin ògidì wọ́n tún ti bá mi gbé ní ìpè wọn oyin ti ń lọ o sẹ́wọ̀n kó tó ti ń rọ̀ tójò bá ti ń rọ̀ igi ò ní ṣe é gùn mọ́ láti lọ kó oyin àbàwọn tó bá ń sìn òjò ti ń rọ̀ ń sìn so oyin máa bẹ̀rẹ̀ sí ní wọ́n any moment from now oyin wà ńlẹ̀ ẹ̀yin tẹ́ bá need ẹ jẹ́ ká mọ̀ pé mo nídìí oyin o oyin tèmi ń tà mi kì í ta oyin fẹ́ẹ̀kì fún yàn àwọn tó lọ ń kó wọn á kó àwọn ọlọ́dẹ tábà mọ̀ lójú méjèèjì ni bí wọ́n bá ti ń kó pọ̀ wá gbé Ọmọlúkà á ti ní o màá dẹ̀ pàṣẹ fún ẹ má ta fẹ́nikẹ́ni ẹ wá tà fún èmi nìkan màá rà lọ́wọ́ wọn bó ti wù kó yá ẹni àwọn nǹkan bá pé màá rà so èmi náà dẹ̀ rà torí ẹ̀yin tẹ́ ẹ nílò ẹ̀wọ̀n yìí ni torí ẹ̀yin tẹ́ ẹ nílò ẹ̀wọ̀n yìí ni mo ṣe ń rà á most especially ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi tẹ́ wà ní diaspora tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ jẹ ṣúgà adùn tó wà nínú oyin ó yàtọ̀ sí adùn tó wà nínú ṣúgà ẹ má fi méjèèjì wéra
that is why tó fi jẹ́ pé natural honey ó ní iṣẹ́ tó ń ṣe nínú ara bó o bù sómi bó o fi wẹ̀ wá máa dán bó o bù sọ́wọ́ tó ń la wá máa dán o lè fi méjèèjì wéra don't compare fake honey with original tó o bá níṣẹ́ tó o fẹ́ lò tó o bá bu fake oyin sí iṣẹ́ yẹn bàjẹ́ ṣùgbọ́n tó o bá rí oyin ògidì tó o dá sí tó o fi lò ó á jẹ́ ni oyin ògidì kò pọ̀ ńlẹ̀ o tẹ́ ẹ bá nílò nọ́mbà mi tún rèé eléyìí tí mo ní màmá mi kan tiẹ̀ ti rán mi báwọn máa gbà á ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ nílò mo fẹ́ everybody ní ẹni tó bá rí ìgò méjì ẹni tó bá rí 5 litre gbà ní tó tẹ̀ ìpele tó wà lẹ́yìn òtí ẹ̀ lè tó gbogbo náà sọ yìí so first come first serve ẹni tó bá ti kọ́kọ́ pè mí tó kọ́kọ́ pè mí ni màá sẹ́ndì tiẹ̀ sí no takotako no kò sẹ́jọ́ pure natural honey táwa lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín pé eléyìí o wọ́n belé ni tẹ́ ẹ bá ní machine tó fi ń tẹ̀sí ẹ lọ tẹ̀sí ẹ tó bá gbé wá pépè má gbà lọ́wọ́ ẹ má gbé ògidì fún ẹ àwa mọ oyin ògidì má sọ àwọn nǹkan tí wàá fi tẹ̀sí ẹ tí wàá fi mọ̀ pé ògidì lóyin yìí má sọ fún ẹ iṣẹ́ táwa ṣe táwa mọ̀ nípa ẹ̀ ni mo kọ́ nípa ẹ̀ ní school it is called apiculture that is the rearing of bees apiculture no ẹ̀yin tẹ́ senior wa nípa ìwé ó ti yé yín. Thank you and God bless you. Amanuka is my name. Moya share the program and let it go. Ẹ̀yin dáhùn wá ní YouTube kí ló dé? Ẹ fà wá náà ní special thanks ẹ fún wa ní super thanks ẹ fún wa ní super chat. Ojú òní ti yìí become our member 1,000, 2,000, 3,000 ó wà bẹ́ẹ̀. Lóṣooṣù tó dẹ̀ máa jẹ́ ká máa ṣe ìṣòro tán. Subscribe to the channel. Ìyẹn ọ̀fẹ́ tí ẹ̀ mẹ́. Click on subscription. It is free. You don't need to pay for that. Ojú òní ti yìí Ọmọlúkà ni mò ń jẹ́. Nọ́mbà mi nìyẹn yìí tẹ́ bá fẹ́ reach out sí mi 070-4609-2484 070-4609-2484 ẹjọ́ o dàrẹ́ẹ̀tì káyọ̀ má pè dàrẹ́ẹ̀tì o WhatsApp ni o mo ti kọ́ síbẹ̀ WhatsApp ni o ẹ̀yin tẹ́ bá dẹ̀ nílò S2 herbals wa lóríṣiríṣi ẹ̀kan sọmọlúkà ká ṣètò ẹ̀ ẹlòmíì lè fẹ́ ra oyin yẹn àti S2 yìí máa bá yín pákéjì ẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ sí níbi tẹ́ bá wà iṣẹ́ tó ọmọdún kan gbà nìyẹn ojú òní ti gbogbo wa bless you I salute you ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ sójà tẹ́ jẹ́ ọlọ́pàá I salute God bless you ẹ̀yà kọ̀ tiẹ̀ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ́ ní kíákíá má jò pẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ò tí ì kọ́ ni kọ́ tiẹ̀ náà ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.